ẹ̀yin tèmi ó tún ti zẹ̀ ọ̀ṣẹ́ ti gbọ́ wípé Ayọ̀míkún ó ti reply uncle ẹ jẹ́ ń gbé yín débẹ̀. Ṣé gbogbo yín rántí wípé ní lẹ́yìn wedding ọmọ Madam TOPE ALABI ẹni tó jẹ́ bí àbúrò biological father àǹtí tó ṣe wedding wọ́n jáde wọ́n wá kọ long note kan tó pọ̀ báyìí tí wọ́n fi ṣàlàyé bí Madam TOPE ALABI ṣe kúrò nílé ẹ̀gbọ́n àwọn, bí wọ́n ṣe wá máa ń gbowó oúnjẹ tẹ́lẹ̀, bí wọ́n tán ṣe wá gbowó oúnjẹ mọ́, tó ṣe jẹ́ pé wọ́n ti wà pẹ̀lú ọkọ wọn tán fẹ́ ń sìn nígbà tán wà nínú ilé ẹ̀gbọ́n àwọn ọjọ́ máa ń rí wọn papọ̀, bó ṣe jẹ́ pé lẹ́yìn ìgbà tó kú lọ́dọ̀ ẹ̀gbọ́n wọn kò pẹ́ tí wọ́n fi fẹ́ dádì tí wọ́n fẹ́ ń sìn bàǹgà. Ṣé gbogbo yín rántí tí wọ́n fi ṣàlàyé pé Madam TOPE ALABI ní ó jẹ́ kí ẹ̀gbọ́n àwọn rí ọmọ tó máa ti pè wọ́n wá láwọn ò sí ilé, àwọn travel, àwọn ò sí Nàìjíríà bàǹgà. Ṣé gbogbo yín rántí gbogbo long note yẹn yóò wà. Madam Ayọ̀míkún ìyàwó gangan, ìyàwó ọ̀sìngín, wọ́n ti reply o, wọ́n reply orí story wọn lórí Instagram náà ti reply. tọ́ ẹ̀yin èèyàn wa, arábìnrin yìí ó ti sọ bí ọmọ TOPE ALABI bí ó ṣe reply gbogbo àwọn ọ̀rọ̀ tí àwọn èèyàn ti ń sọ sí òun pẹ̀lú ìyá rẹ̀ láti ọjọ́ tó ti pẹ́ lórí rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ lẹ́ẹ̀rin bàbá rẹ̀ gangan àti ẹni tí ó gbà á tọ́. ẹ̀yin èèyàn ẹ farabalẹ̀, a máa fún yín láǹfààní láti wo fídíò náà ní ẹ̀kúnrẹ́rẹ́. ó ti yá. wọ́n ní me I am not ada ọmọ dádì ṣá, to God be the glory banga. ẹ̀yin tèmi bẹ́yìn tí ọ̀rọ̀ yẹn ò bá yé, ẹ̀yin dẹ́gbà tí ìwà ada ọmọ dádì tí ò bá yé, ṣé nínú fíìmù ada ọmọ dádì yẹn ọmọ kan wà tí wọ́n lọ gbé òun náà fẹ́ dádì kan tóun náà ní step father tó jẹ́ pé ọ̀dọ̀ bàbá ọkọ ìyá ẹ̀ lòun náà gbé. nígbà tóun wá fẹ́ ṣèyàwó òun ò wá kò ṣe kí lorúkọ ẹ̀, òun ò wá kò gbé everything lé ọkọ ìyá ẹ̀ lọ́wọ́, ó wá bàbá ẹ̀ lọ, ó fẹ́ kí bàbá ẹ̀ wà níbi wedding yẹn, ó ṣàmú wọn dé inú party yẹn gangan banga. ẹ̀yin tèmi so òun ni àǹtí Ayọ̀míkún try láti sọ pé bẹ́ẹ̀mi ṣe wàyí o, èmi ò kì í ṣe ṣoore ṣá, mi ò kì í ṣàfibí sú olóore, mi ò ń ṣọmọ tẹ́ ẹ máa tọ́ tó máa wá lọ mú ẹni tí ò tọ́ wá lọ́jọ́ wedding yẹn banga. ẹ̀yin tèmi tí íńtánẹ́ẹ̀tì gbaná pé yé reply lélẹ́yìí o. ẹ̀yin tèmi reaction oríṣiríṣi lẹ́yìn reply Madam Ayọ̀míkún. ó tún ní fídíò kan tóun náà tún já rìnrìn tó ń trend ká tó wà lọ́bẹ̀ yẹn. gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ pé ara yín ò kì í dìde, bẹ́ẹ̀ ni kò sí bí wọ́n ṣe lè fọwọ́ kàn yín tó báyìí, ara yín igi ni kò ní dìde, kì í wù yín ṣe ni ṣá. ẹ mọ̀ tí mò ń sọ òun ni mò ń sọ o. ibi ara yín ò kì í dìde sọ́kọ yín, kò sí bó ṣe lè fọwọ́ kàn yín tó bọ̀bọ́ yẹn, kò sí bó ṣe lè wà skilled tó ara tí yín ò ní dìde. ẹ wá ara libido booster. bẹ́ẹ̀ ni mo ní 4-in-1, ṣe pé 3-in-1 mo ń tẹ̀tẹ̀lé, ó ti di 4-in-1, a tún ti repackage ẹ̀, ó ti jiná sí tẹ bá ń gbọ́ gold fly oil ó máa fún ẹ lẹ́nájì wò á tún wù ẹ̀ ṣe. tó bá ní interest wọ DM mi kò jẹ́ ká sọ̀rọ̀. tó bá tún wá jẹ́ pé wọ́n fẹ́ ilé tó tún advance jù bẹ́ẹ̀ yẹn lọ, a ní kankan tá a máa ń fi kún tó fi máa advance jù bẹ́ẹ̀ yẹn lọ, tẹ́ pé wò bébì ó máa ṣe thank you fún mi. àní tó bá ní interest kó wọ DM mi. ẹ̀yin tèmi bí mo ṣe ń sọ lọ, oríṣiríṣi reaction ló tẹ̀lé reply Madam Ayọ̀míkún. àwọn kan ní kò necessary, akíní túmọ̀ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn, ṣó yẹ kán máa reply, àwọn kan máa ṣe gbàgbós fúnra wọn ni kò dá. oríṣiríṣi reaction ló ṣáà tẹ̀lé kó tó di pé fídíò Daddy Sọjí Àlàbí níbi táwọn náà ti ń fún àwọn èèyàn, àwọn àlejò tán fi ń fún wọn ní iṣu ìyàwó banga. so fídíò náà rèé níbi tí Daddy Sọjí Àlàbí bẹ́ẹ̀ ni tí wọ́n ti ń fún àwọn àlejò ní iṣu ìyàwó pé ẹ gba iṣu dáná ọmọ mi rèé o. ẹ̀yin tèmi ìsọdẹ tuntun gba lọ́lẹ̀ ẹ̀kan sí pé this is plenty eléyìí pọ̀. ẹ̀yin tèmi as Africa correspondent mo ní kí n wá gist yín pé ṣé ẹ ti gbọ́ ṣé ẹ ti gbọ́ àsìkò jẹ́ tí ọba ó di one of TikTok mo ní kí n wá gbé yín débẹ̀. àbá kò yẹ kó rí bẹ́ẹ̀ pípórí olórí gbà ṣèyàn ṣe lélẹ́yìn náà bẹ́ẹ̀ náà pípórí olórí gbà ṣèyàn ṣe ni wọ́n ní láìkó ègìrì kò sẹ́ni tó ń fawọ́ ẹ̀ ṣe gbẹ̀dú àìwá ń fawọ́ ẹ̀ ṣe gbẹ̀dú lójú ẹ̀gìrì gangan kò dáa. ọkọ yín gan kò yẹ kó support ìfẹ́lẹ̀ tẹ̀ ṣe yìí, àwọn pastors yín gan kò yẹ kó support ìfẹ́lẹ̀ tẹ̀ ṣe yìí. as a Christian, why are we now a Christian? kí lè wá ń preach tẹ̀ bá ń ṣe báyìí. gbàmí ibi tí báyìí kéèyàn ti bá perfection, téèyàn bá ń bá àwọn imperfections kankan tó yẹ pé èèyàn ti tí ó tiẹ̀ common láàrin àwọn common men gan, èèyàn máa break heart èèyàn ni. man, well, no one is perfect, but ẹ wá àtúnṣe sí kò tí ẹ ṣàtúnṣe tẹ́tí bẹ́ẹ̀ ti bá gbọ́ ẹ jẹ́ báyìí. Ọlọ́run dáríjì yín o, kò dáa o.
ọkọ yín gan kò yẹ kán gbà náà as a Christian ó yẹ kán kò yẹ kán gbà kò yẹ kán nǹkan tí ò dá kò lórúkọ méjì kò dá ní kọ́lọ́n dáríjì ìfẹ́lẹ́ tẹ̀ ṣe àbá kò dá.